nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ẹ̀bà tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àti dé o, àdúpẹ́ fún Ọlọ́run. Abẹ́rẹ́ subhanahu wa ta'ala kó gba àwọn ìjọsìn wa lọ́wọ́ wa kó la kalima la ilaha illallah. Naam, nípa ọ̀rọ̀ Sheikh Tajul Adabi tá ń fa láti jọ yìí. Mo rá àwọn kan tó ṣe pé ní táwọn bá ti di ẹrù sórí tí wọn, àwọn kan máa gbọ́n kan máa pariwo tí wọn. Ṣé wọn pé ní ó ti sọ tipẹ́tipẹ́ náà. Ó ní àwọn Portable, àwọn rọ́bà sàlókò òun ni wọ́n jọ. So irú àwọn báwọn dẹ̀ ní téèyàn bá ti gbọ́rọ̀ wọn, téèyàn bá ní pé kó wọn máa sọ wọ́n lóko, owó tí wọ́n padà mọ́ kó ra òkò tí wọ́n mọ́ sọ májá padà mọ́ wọn. In táwa ń retí ni pé ní sórí fíìdì tó wọn kì í ṣe fíìdì náà ń pè láfàánù padà wá gbogbo à ń bú òbí à ń ṣe pé òun yìí nǹkan lọ́rùn àwa tí làákàyè rẹ bá pé tó bá sì fapò bóyá ó tó sì sí lẹ́gbẹ̀ẹ́ gọ́tà bóyá ẹgbẹ́ gọ́tà ló ń gbé tó fi ń fà pàpà símú àbí kó wọn jẹ pé ẹgbẹ́ àkàn lọ wà tó láwọn kan máa ń tọ́sí máa ń tọ́ bọ̀ làákàyè yẹn ni ọ̀rọ̀ ọmọ là ń sọ sórí tọ́rọ̀ bá kí ọtọ́ bá ṣẹ̀ ní rúùmọ̀ tọmọ rẹ ní a ò pín ní ẹja fún ọ ní tìbárù díẹ̀ pé ní kí ló fẹ́ sọ àmọ́ òré yìí ń sọ anáwákàtí ọjọ́ òní ọ̀tọ̀ nìkan tó padà ń ṣe ṣé ìlànà àmọ́ fún ọ lésìlẹ̀ lórí kọ́kọ́ lọ kẹ́kọ̀ọ́ kó onímọ̀ náà wọ́n dàgbà bó ti wá lóko kò ní ṣe Al-Imam Al-Kisa'i rahimahullah wọ́n dàgbà kó tó di pé wọ́n gbà lé kéwù lọ ó sì wúlò fálùú mọ̀ tí wọ́n náà bá lọ kéwù lásìkò yìí kò burú jù wọ́n náà wùdọ́ òní tó lọ síbi kan tí Algeria akọni tán bí ọlọ́wọ́ láwà ní tó rí sífọ̀ tó nígbà náà fámìlì yìí wọ́n ti máa ń lò àìmọ̀kan ọlọ́gbà àìmọ̀kan rẹ̀ ó dé international level ó tó dẹ̀ kọ́ gba wá sí náà ọwá sánlẹ̀ ibi tó ti mọ̀ bí ọlọ́rọ̀ mọ̀ ọwá sọ̀rọ̀ ibi tó ti mọ̀ sọ̀rọ̀ ajá ọ̀rọ̀ nǹkan káàkiri ibi ẹ̀kọ́ làwọn lọ. adúgbò fọlọ́n wa subhanahu wa ta'ala mo ṣe gbọ́rọ̀ wàbá waziri markazi tán sí ni mo ti wọ́n sọ ọjọ́ òní pé ní àtúnà bí hujja ẹ fún wa ní ẹ̀rí wallahi nadinu biha tá a máa lò èyí wọ̀ lè kò sí nǹkan tó lọ títí àní ọ̀rọ̀ pé ní Sheikh Tajul Adabi lọ kírun wákàtí márààrún mọ́kà ọ̀hún ẹ̀sọ̀ míì wọ́n dẹ̀ ní pé ní Sheikh Kamali sọ ní ọ̀rọ̀ wọn ẹ lọ tún gbọ́ dáadáa bàbá Kamali sọ wípé ní àwọn yajúbà àwọn rí pé ní wọ́n kírun ní ráúlà sọ rọ́ọ̀dọ̀ ọ̀hún ṣé mọ́sálásí ọjọ́ ọba lọ́rin ayé ìdọ́hún ló wà ní àbí mọ́sálásí ibòmí tán bá pé rọ́ọ̀dọ̀ ní ìsìlámù àmọ́ wípé ní kíni o láàrin mímbàrí ànábì sílé rẹ̀ náà ń pè ní kíni o bẹ̀ni rọ́ọ̀dọ̀ wà ká níbẹ̀ náà bá rí fàásì àti pé ní ọ̀rọ̀ pé wọ́n kírun mọ́kà náà nù òun náà sì lórin tí wọ́n lò nù tán lò yẹn àbí kẹ bá wa play rẹ̀ tán kó ṣe kíni kó lè bá àlálẹ̀ wo wípé ọ̀tọ̀ ní ráúlà tí wọ́n ń sọ o kì í sọ̀rọ̀ mọ́kà ni wọ́n ń sọ o bákan náà ọ̀rọ̀ pé wọ́n ń kírun alhamdulillah wọ́n ti yanjú ẹ̀ bàbá waziri mọ́kà sọ pé kíni o wọ́n náà máa kírun nílé bẹ̀gọ́rẹ̀ wọ́n ń kírun lásùnara wọ́n ń kírun ní gbódòfù alhamdulillah aṣẹ́kù yusalli hadha alladhi nurid ẹ fún wa ní ẹ̀rí mọ́sálásí wọn kódà wọn ní ká wá ṣe ìmámù gan máa bẹ̀rù ìwọ̀n ìbọ́ síwájú wọn máa sáfà wọn àfà oníkátàlí sáhàrọ̀ ta'asrihi àwọn ológun apààyàn gòbédè ní sáà láti pẹ́ jù táwálé ní dọ̀la kò ní dọ̀la wọn náà máa sá fún wọn bẹ̀tùn ti bẹ́ẹ̀ náà Sheikh Tajul Adabi mọ̀ kú lágbàlagbà fà bí wọ́n ti ń sára sẹ́yìn tó náà ó túmọ̀ sí pé ní la yugnil hadaru minal qadar ìṣọ́ra ni kò lè làyàn kó ń bi kádàrá kul la yusibana illa ma kataba Allahu lana huwa maulana wa ala Allahi falyatawakkalil mu'minun mùmínì wọn nígbà àti sọlọ́wọ́n ọba ni irú nǹkan báyìí nísìnyí kò pẹ̀lú ìròyìn tán máa fi ròyìn pé lágbádá yìí ahlu sunna wal jamaa ni ẹ má jà máa tan ara wa mọ́ àti zumura ni o àti àdàbí ni o àti àtàwọn kọ́lọ́kọ́lọ́ kéwù mi náà ìpínlẹ̀ oníkálukú wọn mọ̀tàsọ́ wífà ni wọn ẹyọkó ń bẹ̀ àwọn kan lé ní súnà àwọn kan ní sáráfì ẹyọkó ẹ má jà máa tan ara wa mọ́ ẹ má máa pọ́n jẹ́bẹ̀lẹ́ ìkan nígbà náà pé òun lọ sọ́dọ̀ wọn kọ́dà òun dúró kí wọn báyìí ni thumma madha lẹ́yìn náà wa ń kọ́ ta lọ́mọ tán ẹ tá kó ń bẹ̀ òun darí àfáà bàbá ọ̀rọ̀ sí mọ̀ríkà sọ ní pé ní hasaduhu
ipe nǹkan bá àfa Tajul Adabi fà òun náà ni pé ní wọn àfẹ́ kí wọ́n dé àfa àgbà fáwọn nílọrin wípé ní àwọn aláṣàlẹ̀ Gàmbàrí wọ́n ń bẹ̀rù pé ní Táròkè àbí aláṣàlẹ̀ ìsàlẹ̀ àfin tá bá gbà Táròkè mọ̀lẹ́ bá gbà ṣé yọ padà bí oní padà wá nínú tí wọ́n sọ nù ni. wọ́n wá ní pé Shehu Tajul Adabi face àwọn challenges kan bí wípé ní wọ́n fẹ́ jẹ́ bí renovator fún ọ̀nà tá ń gbà káwọn ọmọ ń kéwú wípé ní ìyẹn ló fà á táyẹn níta ni kì í mọ̀ kírun àti pé ní òun làkọ́kọ́ tó yẹ kí ni tọ́kọ́ kó tíra àmùsọ̀wọ́rọ̀ wá àti gbọ́ orí dáadáa ọ̀rọ̀ pé tíra olóńtẹ̀ káyà fọ́tò òun àgbọ̀ ọ̀pẹ̀lú ìtàn tá a gbọ́ àmọ́ àárí táàgì mọ́ wípé ibi ni wọ́n ti ń kírun táwa sì ń béèrè ẹ fún wa lẹ́rìí ibi tí táwa ti rẹ́rìí wallahi tó wa. tọ́ bákan náà ni pé wọ́n da kinní kan pọ̀ mọ́ra wọn nínú karamatul awliya àwọ̀ pẹ̀lú ẹni tí ń kọ karama torí pé ní àwọn àfọwọ́ ní súnà náà ní karama rẹpẹtẹ àwọn ṣe Mu'tazila walhamdulillah àmọ́ ìtẹ́ bá sọ ní karama ẹ̀wọ̀n ibi tẹ́ mọ̀ gbé wọ̀ wọ́n lọ gbé mọ́sá àwọn àlìjẹ́nnà kẹ́zìb irọ́ ni wọ́n ní kó ń jẹ́ mọ́ sọ̀ká láti àlìjẹ́nnà kẹ́zìb irọ́ ni. so irú ẹ̀ náà lọ̀rọ̀ wípé Shehu Tajul Adabi wọ́n gbé omi míìkì ló ń sẹ́ńbẹ̀ wọ́n na ọwọ́ sókè wọ́n bọ́ sórí rẹ̀ sódò yìí báyìí karama ni kò sábúrú ń bẹ̀ àmọ́ tó bá ti di pé nítọ̀ míìkì àlìjẹ́nnà rèé o èyí ò ń tẹ́sù subjective sọ tí mo ní kò rí bẹ́ẹ̀ míìkì àlìjẹ́nnà báwo míìkì àlìjẹ́nnà bó ohun táwa ń sọnù àwọn ò ní àfáà kankan sínú ẹjẹ́ sòótọ́ ọ̀rọ̀ kó yán ẹjẹ́ kó yanjú ẹ fún wa ní ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ tá a má dì mú tí ó jẹ́ solid one. bákan náà ni pé ní tí n sọ yìí tí mo pariwo rẹ̀ ni pé ní nígbà tí Mudiru Markaz sọ̀rọ̀ yẹn kí ló dé tó ṣe pé gbà wọn lẹ wá jáde tẹ wá hàn mọ́ wọn. ẹ̀hán mélòmíì náà ọ̀rọ̀ mọ́sálì jẹ́ náà nísìnyí ẹ̀ sọ̀rọ̀ ń parẹ́ ẹ dákẹ́ ṣé ìsọ́ọ̀fù náà nìyẹn ni adéjà ṣe ìsọ́ọ̀fù káwọn ibi tá a bá ń lọ. lọ́wọ́ gbẹ̀yìn òun náà ní pé ní wọ́n ní wọ́n wá bí wọ́n léèrè nípa ọ̀rọ̀ ìtẹ́ tó ní ṣe pẹ̀lú ìrun nípa ọ̀rọ̀ ìtẹ́ ìpè ní ibo ni wọ́n dájú ìtẹ́ kọ burú nǹkan báwọn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ pé sífàtíwẹ̀ ẹ̀sìn níṣà ìtẹ́ tá a fi kírun tó ní í ṣe ni tá a bá dájú ìtẹ́ kọ̀yìn tá a bá ti kọjú sí kíbílà ṣé ìtẹ́ ní ó kọjú sí kíbílà ní àbáwá. bákan náà ni pé ní bàbá wa Zul Markaz àtọ̀pọ̀lọpọ̀ náà èyí ṣe tó ṣe wípé ní tẹ́ ẹ bá ń ròyìn Ìlọrin bíi wọ́n máa ń pààyàn bíi wọn èdè kéèyàn tọ́jọ́ bíi wọn èdè kéèyàn ogún bíi wọn èdè kéèyàn ráyè rẹ̀ lò bíi ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ń bẹ wọ́n lè pa ẹnìkan ó kú ẹnìkan ó ṣe kinní kan aburú ń bẹ gbogbo ẹ̀ lágbà pé ń bẹ àmọ́ wa ma hum bidarrina bihi min ahadin illa bi iznillah. ẹ wá wo nǹkan bẹ́ẹ̀ ṣe pé Shehu Tajul Adabi ń sára tó bàbá Kamali wá dàgbà ńlọrin wọ́n dògbò gbogbo ntàfà àwọn sá fún wọn ọ̀sá fún Ọlọ́run sì dá wọn Ọlọ́run sì mú wọn dúró ẹ̀rí báwọn ẹ pé ibẹ̀ ń kọ́ là ń lọ sókè Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa ṣẹ̀rí yìí tó ń kàn mọ́ di ẹrù mọ́rí àti bí mo gbénu sí bí ó lè sínú mọ́tò tó sà ń fún un báyọ̀ kọ́ mọ gba yìí sàbí tó bá ti rú kí n mọ nǹkan tí mo ṣẹlẹ̀ mọ́ ni Ọlọ́run kó ṣàánú wa o báyọ̀ kọ́ mọ sọ ẹrù kalẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kátẹ́gùn mọ́ fẹ́ sí lọ́pọ̀lọ́ kó lè bá a gbọ́n torí mi tí ra pẹ̀lẹ́ pé yẹn gbára rẹ̀ bó ṣe wà wọn afáwọ̀ òmò owó ẹnu ṣe jọ lómi lọ àníbọ̀ bú ebu àníbọ̀ bú ẹbí àníbọ̀ bú ara ẹni kankan àmọ́ tó bá ti débi ọ̀rọ̀ ọmọ sọ̀rọ̀ ọmọ ṣe làákàyè táyọ̀ mọ̀ pé níbo ṣe dàgbà yìí mọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́ṣẹ́kàn jẹ́ kó jẹ́ pé ọjọ́ orí lásán lọ́kàn mọ́ lò kò ní sí mọ̀ tó bá jẹ́ pé ọjọ́ orí lásán lòun tí ò sí mọ̀ ń bẹ́ẹ̀ àfa àṣàmì iná kàtífìlà ọmọ owó ni ó sì máa bọ̀ ló ń bọ̀ lọ ọmọ owó ni takallam bi ilmin aw iskut bi hilm sọ̀rọ̀ pẹ̀lú mọ̀ àbí kó ra fi sùúrù gbẹ́nu ẹ̀ ti dákẹ́ síbì kan so à ń bọ̀ wá àti ìdè ọ̀dọ̀ nǹkan sànù wá sì dé láyà tàlàfíà bí iznillah àwa gbàgbọ́ pé ntọ́lọ́n bá ní ó ṣe wá ní ó ṣe tó bá ní ṣèyàn kò ní ṣèyàn kó làkú ọ̀lẹ́kọ̀ọ́ darí so báyìí a gbà wípé ní bàbá Tajul Adabi mọ̀ ń kírun àmọ́ kìí ṣe ní Mákà tó bá rí pé ní Mákà ni wọ́n lọ àlìjẹ̀nnú ni torí pé ní kò sí ẹ̀rí tó sọ fún wa pé ní dandan ní ká lọ kírun Mákà náà ẹ̀dẹ̀ wo nǹkan tó ń sọ báyìí wọ́n pé wọ́n kú ládùúgbò wọ́n wá sálẹ̀ ààfin lọ́dọ̀ àwọn ilé bẹ́gọ́ rẹ̀ ilé arásùnara ní Gbódòfù ibẹ̀ ni wọ́n ti máa kírun ṣé ibẹ̀ wá ní Mákà so àwọn tó dẹ̀ pàtàn nìna ẹ̀yin tẹ́ ń takò Mudiru lórí rẹ̀ ẹ jáde wá kadhibuhum kullahum ẹ pè wọ́n nírọ́ lápapọ̀ wọn àbí kadhibuhum ẹ pè wọ́n nírọ́ kulla wahidin ala hida ẹ kọ̀ọ̀kan ẹ mọ̀ mú wọn lágbọ́dá ìtàn ọlọ́pàá lágbọ́dá ìtàn ọlọ́pàá àbí kẹ́ ẹ gbà wípé ní onísúfí ní máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ o wọ́n sì máa lọ sí ọmọ lọ́mọ́kà lọ kírun káwa ní irọ́ lẹ̀ ń pa ẹ mọ̀ parọ́ mọ́
èyí tó bá fẹsẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ sọ kàrámà tó bá fẹsẹ̀ múlẹ̀ ẹ̀ sọ kàrámà tí ó bá ti takun tó lóyún tá níbi rẹ̀ wí marhaban bi dhalik ní táwọn sọ nìyẹn. So assalamu alaikum wa rahmatullah.